ìgbà ọba wa Dr. Sulaiman Adesina Raji Oníbà Ẹkùn ìgbà wọn ó dùn nílùú Ìbà yìí, ó tù wá lára. Ọba Elédùmarè ò ní fi kíkan sí. Àti dé ọgbà skul níbi tí pẹpẹ ti máa tẹ́, níbi tí eégún ti máa ṣeré, ẹrérò níkàlẹ̀. Kékeré lèrè tẹ́ rí lẹ́yìn àjẹran, kékeré lèrè tẹ́ rí lẹ́yìn olórí eégún, tún rí pẹlẹmbẹ òun rọ̀lẹ́ yìí. Eléré ti ń kọrin lọ níbi tí kábíyèsí Oníbà ti ń wọlé dé, tí wọ́n ti ń kí gbogbo àwọn èèyàn níkàlẹ̀. Ọ̀jẹ̀ Ìbà wọ́n ní kẹ́ wá gba máìkì. Ọ̀jẹ̀ Ìbà ò sí lórí ìjókòó bíbá. Ọ̀jẹ̀ Ìbà. Kábíyèsí obìnrin bí ikú èmi ẹ̀ta Oníbà ìrèwèrèwè obìnrin gbàrú àrùmọ̀ ní ẹ̀ṣẹ̀ Oníbà ìrèwèrèwè àtọ́pọ̀ kú ẹ̀ka ó tẹ̀yí oṣù gbòòrò kó má fẹ̀sùn jáyé ọba Oníbà obìnrin bí ikú èmi ẹ̀ta Oníbà ìrèwèrèwè obìnrin gbàrú àrùmọ̀ ní ẹ̀ṣẹ̀ Oníbà ìrèwèrèwè àtọ́pọ̀ kú ẹ̀ka ó tẹ̀yí oṣù Kábíyèsí ọlọ́tọ̀ ti Ọ̀tọ̀ Àwórì Ògún Àwò. Bàbá ẹ káàbọ̀ sórí ètò yìí. Àwọn náà ń wọlé bọ̀ níbi tí baálẹ̀ jẹ́ òdòdó, wọ́n ti lọ pàdé wọn yìí. Nítorí ìyá gan ní kóòtù, ìyá gan gbogbo olùkọ̀tù pátápátá mo kíákíá.
eégún tó máa ṣeré lénìí òun lẹ̀ ń wò tó ti ń kí wọn ní gbogbo agbo yìí ariwo dọlá. ẹja lọ gbéwì lẹ́nu àwọn eégún wọ̀nyí lẹ́yìn tí a ti gbórin lẹ́nu olórin ẹ ká gbéwì díẹ̀ náà bọ̀. Àwọn ojú mẹ́rin máa papọ̀ lẹ́ni tábà kàpọ̀ṣù.
ewì ilẹ̀ ti gbọ́ lónìrànràn lẹ́nu àwọn eégún yìí níbi tí wọ́n ti kí oníbà wọ́n kí ọlọ́tọ̀ bákan náà wọ́n kí olódòdó bàbá bá tìlú bà kò gbẹ́yìn bẹ́ẹ̀ ni wọ́n náwó fún wọn lónìrànràn táwọn bá ti kó fún àwọn èèyàn kan máa lọ náwó fún wọn àwọn baálẹ̀ náà náwó gbogbo olóyè oníbà gbogbo ọdún náwó fún àwọn eégún wọ̀nyí Ariwódọlá wọn lẹ́rí tó ti wọ ojú agbo báyìí eégún tó nèrè tìrọ̀lẹ́ ìní nìyí.
bàbá mi bíbí e. kábíyèsí oníkọ̀tún bàbá ló ń wọlé yìí bákan náà ọba wa alákẹ̀sán àwọn náà ṣe èdè báyìí ẹ káàbọ̀ sórí ètò yìí kábíyèsí. oníbà ló ń kó mọ́lẹ̀ mú kúlùmùkẹ́ yìí. Àkọ́bá ọ̀nà tẹ́tẹ̀ ọ̀nà ìwé náà.